ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ni ọmọ òye lẹ́kàn o ẹwà kan fìdílé àbí kẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yìí o. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ jẹ́ máa kí wa wípé àpò ojúmọ́ ní ojúmọ́ rí ojúmọ́ ayọ̀ ni. Òní ni ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá tó jẹ́ àyájọ́ ọdún ìgbòmìnira orílẹ̀-èdè Nàìjíríà, eléyìí tí ó jẹ́ 1st of October torílẹ̀-èdè Nàìjíríà tó pé ọdún 65 years tí a ti ń bá ara wa yìí tá a tọ́ ti ní àti tójú bọ́ wípé gbowó oúnjẹ lọ́wọ́ èèyàn mọ́ ká lọ máa dábọ̀ ara wa. A kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá o ipa kó ọdún òní, ọdún òmìnira ni, kò ní jẹ́ ìnira fún wa lágbára ṣe Èdùmàrè. Àyájọ́ ọdún òmìnira yìí ó tún wá bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀wàrà òjò eléyìí tó rọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Á tù wá lára, kò ní nira fún wa láṣẹ Elédùmarè. Olúṣọlá olómi ọgbọ́n ló kọ mi, ọmọ Ẹ̀gbá ni mí, ọmọ Aráaké màjò méjì ọmọ ẹrú ní sìn ẹ̀kọ́ kì í sìn nìyàn. Tẹ bá ṣe ń wò mí fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí tàbí ẹ ti ń wò wá tẹ́lẹ̀ ẹ ti subscribe, ẹ bá subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Tẹ bá ti subscribe ẹ tẹ notification bells. Bẹ́ẹ̀ ṣe tẹ notification bells á lè máa fún yín láwọn ìpè wípé a ti dórí agbágbé nígbà tí a bá ti gbé ìròyìn wá. Ẹ má sì gbàgbé láti bá wa like, kẹ́ bá wa share. Ní àná, ní ọwọ́ àṣálẹ́ àná, ni mo sáré gbé ètò kan jáde nígbà tí mo rí fọ́nrán fídíò kábíyèsí ọba Olúwo tìlú Ìwó, ìyẹn ọba Abdulrasheed Akànbí Tẹ̀lúwan. Nígbà tí wọ́n sọ̀rọ̀ sí bàbá wa Ọ̀nìrìṣà Ọ̀jájá kejì ọba Adéyẹyè láàrin nǹkan tó so wọ́n papọ̀ àti bí nǹkan ṣe jẹ́ láàrin wọn. Mo gbé fọ́nrán fídíò yẹn jáde. Àwọn ẹlòmíín fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lábẹ́lẹ̀. Àkọ́kọ́, kódà ẹlòmíín sọ wípé ọ̀rọ̀ Olúwo ò ṣeé dá sí nítorí pé Olúwo, wọ́n ní Olúwo máa ń fa nǹkan tí àwọn ọ̀dọ́langba máa ń fà. Kì í ṣèmi mo wí bẹ́ẹ̀ o. Wọ́n ní ọ̀rọ̀ kábíyèsí Olúwo ò ṣeé dá sí. Bẹ́ẹ̀ sì rèé, nínú fọ́nrán fídíò tí mo ṣe, mi ò rò pé mo bẹnu àtẹ́ lu bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà. Mi ò sì bẹnu àtẹ́ lu kábíyèsí Olúwo tìlú Ìwó. Tipẹ́tipẹ́ ni mo ti máa ń ṣe fọ́nrán fídíò tí mo sì máa ń sọ wípé ìbáṣepọ̀ wà láàrin Ilé-Ifẹ̀ àti Olúwo nítorí wípé ọmọ Ọ̀ọ̀ni ni Olúwo jẹ́ o. Gbogbo wa la mọ̀. Kò sí àmúlùmálà ìtàn yẹn. Kò sí ìtàn tó yàtọ̀ sí. Ohun tó wá lè mú kábíyèsí ọba Olúwo kì í ṣe pé bóyá wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn ní ọ̀rọ̀ yẹn jáde. Wọ́n dìídì jókòó, wọ́n dẹ̀ ga fóònù, wọ́n ní kí wọ́n ga fóònù kí wọ́n máa ká àwọn lẹ̀.
tí wọ́n sì sọ̀rọ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ní Olúwo sọ láti lè fi ba Ọ̀nìrìṣà jẹ́ ni. Tẹ́ ẹ̀ bá gbàgbé lánàá, I said it wípé Ọ̀nìrìṣà is one of the reserved obas ní ilẹ̀ kóòtù òjìrè. Tí wọ́n bá ń pèèyàn ní reserved, ẹni tó jẹ́ pé bí ẹni ìyàsọ́tọ̀, kì í ṣe pé ìyàsọ́tọ̀ ló ní bàbàrà bẹ́ẹ̀, bí kò ṣe pé bóyá ẹni yẹn o jẹ́jẹ́ ló ń lọ, kì í báyàn jà, kì í pariwo, ibi ó bá rárá wà ló wà, iná ń pè ní reserved lójú ìwòye tèmi o. Kódà ẹ rí i pé mo sọ ń bẹ̀ lánàá wípé it is high time for kábíyèsí ọba Ọ̀nìrìṣà láti jáde wá. Ìdí tí mo tún fídíò yìí ṣe, òun náà ni èròǹgbà àwọn èèyàn wípé ṣáà lè sọ wípé Olúwo ń wá ìṣubú Ọ̀nìrìṣà, àbí lójú àwọn tí wọ́n jẹ́ ti Olúwo, Ọ̀nìrìṣà ń wá ìṣubú Olúwo. I even make mention of it pé kí ló wá dé tá à ń wá ìṣubú ara wa. Ẹ̀yin ò rí fọ́nrán fídíò yẹn lánàá nítorí pé mo sọ, ṣé ìjẹta kọ́ ni àbí ọjọ́ mo ti sọ lórí ètò wípé iṣẹ́ tó jẹ́ kó lọ káwọn èèyàn wò gan, kẹ́yìn èèyàn kẹ́ bá wa share, kò ní lọ. Bí a ṣe ṣètò yẹn lánàá, òun ni after this video, the video tó wá before this video tí Olúwo ti sọ̀rọ̀ sí Ọ̀nìrìṣà, mo expect kí fídíò yẹn kó lọ far, kí àwọn èèyàn ká fi èròǹgbà wa síbẹ̀. Lóòótọ́ àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní fi èròǹgbà wọn ṣọwọ́. Mo nífẹ̀ẹ́ àwọn ọba méjèèjì yìí. Mo dẹ̀ sọ lánàá pé mo nífẹ̀ẹ́ Ọ̀nìrìṣà gan. Ṣùgbọ́n tí kò bá sí èsì lórí ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àgbààgbà, èmi ni àgbà, èmi ni ọmọdé. Ẹ já gbé yẹn tì lẹ̀, ẹ já gbé yẹn tì, ká gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣé ẹ mọ̀ wípé tí kábíyèsí Ọ̀nìrìṣà tí wọn ò bá jáde kí wọ́n sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí, ṣé ẹ mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ kábíyèsí Ọ̀nìrìṣà, àwọn kan wà tó jẹ́ pé ó ṣeé ṣe bẹ́ẹ̀ kí wọ́n gbàgbọ́, bóyá ó rí bẹ́ẹ̀ bóyá kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí ló dé tí àwọn ọba wa bá débi títú àṣírí ara wọn, tí wọ́n fẹ́ máa tú ara wọn sí wòwò níta gbangba? Olúwo tú àṣírí, kódà ẹ̀yin tẹ́ wo fọ́nrán fídíò yẹn lánàá, ẹ jẹ́ ń fún fọ́nrán fídíò yẹn, ẹ tẹ̀ kọ́kọ́ wò ná. This message is for Nigerians, most especially the Yorubas. I'm saying this because I want other Nigerians to know. When I get on the throne, we see me talking about this Ooni Adeyeye. You will see me talking about what you don't know. I will tell you today. The governor of Osun State, commissioners, and all. This I helped Ooni Adeyeye, but because Ongbe Orisha Law, he was holding Orisha as and me, God has put me as above Orishas, as a king. But
Let's look at it. And because of that, as a kingmaker or somebody that helped a king to become the king that I was, he doesn't want me to say the story in the future. He was looking for my downfall. Then the next thing, they packaged a woman. It was a woman that was packaged for me, but I don't know her, from Canada. Well, it was packaged for me. It was a setup. After they set me up, they were talking to her in our own. She was in my house, and they were talking to her and setting me up. Setting up with videos, setting up with many things. Ya video, Nino ya, this wife will be this supposedly wife, an ex-wife. But it was death they sent into my house, and they were communicating with her. She was there for over 3 years. She had a child, which I don't even know if it's my child now. I have to confirm that through DNA. Because they want her to kill me. She poisoned me 2 times. They set up assassination attempt. They did everything so that maybe the Arusha or the gods will kill me. But they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out, it was this Ooni that asking what was the lady doing with him in the hotel. I won't mention the hotel, but when there is clarification, I will be mentioning. I'm also kí ni ẹ ń ṣe ní hòtẹ́ẹ̀lì papọ̀ lẹ́yìn ìgbà tó òun náà lọ gbalé fún àtọmọ àtìyàwó ní Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì. Ẹ wá ní mò ń sọ̀rọ̀ tó bá jẹ́wọ́ ni ìyàwó tó fẹ́ pàwọ́, ẹ̀yin ọmọ Yorùbá o, tó bá jẹ́wọ́ ni, tó bá jẹ́yìn ni ìyàwó tí wọ́n sẹ̀tì sínú ilé ẹ̀ tó wá pa tí ò rí ọ pa. Ìjà yóò lè tán láti máa bá lọ ní èmi ò sì ṣe é pa. Ọba aṣọ ògùn títí òrìṣà ọkàn Ṣàngó ò lè pè mí, bàbá mi ni òrìṣà, bàbá mi ni Ṣàngó, bàbá ńlá mi, ṣùgbọ́n ọmọ gbọ́dọ̀ ju bàbá náà lọ. Mo ti dọba lénìí. Ṣàngó ò lè pa mí, Ṣàngó is a criminal. Ògún ò lè pa mí, Ògún is a criminal. Àwọn bàbá ńlá wa ni, they are not criminals, so they won't be killing their children. Ògún àti Ṣàngó ìpààyàn. Ọlọ́run ọba Olódùmarè nìkan lọ́mọ gbàtẹ́yìn. Kọ́ máa gbógun tò, kọ́ máa ṣe ogun ẹ̀. Wọ́n ní Ọọ̀ni ó suspend mi, Ọọ̀ni lè suspend èmi lọ́ba. Paramount ruler or suspend another paramount ruler. So ojú mi lọ ní àgbáwò, àbó fipò ojú mi lọ. Yamba sẹ́ẹ̀tì 1, 2, 3 ní Ọ̀ṣun, kò ṣe pé àwọn paramount rulers wọn ò kàn lè kó gbogbo wa sí number 1 ní àwọn tá a jẹ́ náà paramount rulers. So kó ń kálukú lọ mọ pé n ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjì lọ. Bẹ́ẹ̀ bá ti ṣe bí sí mi níjọ lẹ́yìn nígbò ń ṣeun àmọ́. Ṣé wá rí nǹkan tí mò ń sọ? The more I watch this video, omi inú ń kan mí. Omi inú tó ń kan mí. Kí ló mú kábíyèsí ọba Olúwo tí wọ́n jáde wá láti wá ṣerú fídíò yìí? Bí ìjà bá ń ṣẹlẹ̀ láàrin àgbààgbà, kò kí ń wọ̀n sọ́mọdé. Kò sí bí ọmọdé ṣe lè kéré tó. Ọba kan ló wà ní Ondo, Ọba Olóyèdé. Currently ní ilẹ̀ Yorùbá, àwọn ni ọba tó kéré jù. Bí mo ṣe kéré yìí, ojú kábíyèsí yẹn lọ lọ́jọ́ orí. Ṣùgbọ́n ní gbogbo ọ̀nà kábíyèsí yẹn jù mí lọ nítorí bàbá ló jẹ́ sí mi báyìí. Bàbá ló jẹ́ sí bàbá mi. Tí ẹ bá ti wà ní ipò ọba, ẹ ti di ipò bàbá mú. Ẹ wá imagine
kí grandma mi àti grandpa mi kí wọ́n máa jà, kó wá jẹ́ èmi ọmọ ọmọ tí mo kéré jùlọ ni wọ́n á ń dá sọ̀rọ̀ wọn. Ẹ má gbàgbé láti fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Bẹ́ẹ̀ sì rèé, ẹ bá wa share rẹ̀, ẹ bá wa pín ẹjọ́ délé kẹjọ dóko. Á pàdé ayọ̀ láyọ̀ àtàlàáfíà. Ó dàbọ̀.